Arábìnrin, kí ló tó ń fọwọ́ ẹ̀ gbogbo ìgbà? Ọkọ mi, fífọwọ́ ní gbogbo ìgbà dára fún ìmọ́tótó. Àmọ́ fífọwọ́ pẹ̀lú omi tó lọ́wọ́rọ́, pẹ̀lú ọṣẹ tàbí eérú jẹ́ ọ̀kan pàtàkì nínú ọ̀nà tá a fi lè dènà àrùn Ebola. Lóòdẹ sọ fún láì jọjọ́ yìí. Má bínú ọkọ mi. Lóòótọ́ àrùn Ebola léwu gidi gan. Àmọ́ àwa gangan fúnra wa la lè dènà ẹ̀. Ó yá ọkọ mi wá fọwọ́ tẹ̀ náà. Ṣeun. Àlùra wa pẹ́. Orúkọ mi ni Adékúnlé Afọláyan. Rántí láti fọ ọwọ́ rẹ ní gbogbo ìgbà pẹ̀lú ọṣẹ, omi tó lọ́wọ́rọ́ tàbí eérú. Pàápàá jùlọ tí o bá wà ní agbègbè ẹni tí ó ń ṣe àìsàn tàbí fọwọ́ kan aláìsàn. Ọwọ́ fífọ̀ ni ọ̀nà tí ó dára jùlọ láti kojú Ebola àti àwọn àìsàn yòókù. Pẹ̀lú ìmọ̀ràn tó péye àti ìfọwọ́sowọ́pọ̀ àwọn oníṣẹ́ ìlera wa, a lè dáàbò bo ara wa lọ́wọ́ Ebola. Ní ẹ̀kọ́ tó yè kooro kí o sì jẹ́ kí ó ṣe àǹfààní fún ará àdúgbò rẹ.